tẹ̀wé yẹn ní sọmọ Ọ̀ṣun ojúlówó ọmọ Ìlọrin pọ́nbélé ni mí nílé àrí àgbè ní Táíwò sàlẹ̀ ibẹ̀ nílé baba tó bí mi lọ́mọ. Orúkọ mi ni ìyá ààfin Ọsunfunmilayọ ọmọ àjílé ààrẹ olómi tútù odò gbogbo làgbo nílùú Kwara State tí mo jẹ́ yèyé táyé ṣe àgbáyé olómi tútù àjíkí worldwide. Bẹ́ẹ̀ ni ẹ ṣe olóòtú. Àkọ́kọ́ náà mo dúpẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Mo dúpẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà olùkọ́tún, mo dúpẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà olùkọ́sí. Mo dúpẹ́ fún gbogbo àwọn ọmọ jáwéjáwé, àwọn ọmọ káàárọ̀ òjíire. Mo dúpẹ́ fún gbogbo àwọn ọmọ babaláwo lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Torí ó jọ èmi gan lójú pé wọ́n dúró tì mí, adániwáyé kò ní padà lẹ́yìn àwọn náà lágbára Elédùmarè. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá mú ọpẹ́ mi wá sọ́dọ̀ ọba àrìṣà wa nípínlẹ̀ Kwara, bàbá wa Jimoh Fáyẹmí, ọba àrìṣà Kwara. Mo dúpẹ́ fún bàbá o àti gbogbo àwọn sọmọgbé wọn àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ lápapọ̀ nílé lóko àti gbogbo àwọn tá ń pè mí lọ́tùn lósì nílùú Èbó. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé o, ojú òní tì yín o, mi ì ní wẹ́nì kọ̀ọ̀kan yín tí o lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣé olóòtú. Sàdédé níjọ́ Monday ti ṣe on 22 oṣù kẹsàn-án ní dédé aago 8 bí mo ṣe rí àwọn aláàfáà òkè odò ọ̀dọ̀ mi, torí kí là ń kó ìlàdúgbò ọ̀dọ̀ mi níbí báyìí. Bí mo ṣe wà nínú ilé làwọn máa ń ṣe girama, wọ́n ń béèrè yín, àwọn kan ń béèrè yín, wọ́n pọ̀. Kí ló dé? Mo bá sáré mú aṣọ lẹ́bù bá wọn bọ́ta. Ní ìdẹ́ta mo bá wọn bìbà níwájú ta. Mo tiẹ̀ tún kí wọn. Ẹ káàbọ̀ ẹ̀yin bàbá mi, ẹ kú mi o, ẹ dákun kí ni mo lè ṣe fún yín o. Wọ́n ní ṣé ìwọ náà rè? Mo ní ẹ dákun kí ni mo ṣe o. Ìwọ náà rè, ìwọ náà ló ń ṣe òòṣà níbí báyìí. Wọ́n ló ń bọrún mọlẹ̀, òun sọ Ọ̀ṣun, òun sódò. Àwọn aláàfáà àdúgbò làwọn wá bọ̀, àwọn òfó ló ṣàmì báyìí. Àwọn òde faramọ́ kó mọ bòòṣà kó mọ bọdù. Àwọn ò faramọ́ máa kúrò níbí báyìí fáwọn ni. Àpọ́lé mi mo ní ilé mi. Wọ́n ní o bá ní ilé rẹ̀, tó wá kò fẹ́ gbé pẹ̀lú àwọn bíbáyìí, ó kókó ní ibi báyìí fáwọn ni. Àwọn ní káwọn wá kí ẹ nílò ni. Torí àwọn ń lọ báyìí báwọn bá padà dé. Ìpadà dé àwọn ó máa lágbára o. Táwọn bá tún lè gbọ́ pé o tún ṣe nǹkan kan tí jẹ́sẹ̀ ṣe níbí báyìí. Bàbá, èyí tẹ́ ẹ sọ yẹn, èmi gbọ́ ni mi ò gbà. Torí wọ́n ní kó Ọ̀ṣun mi, kó lọ sí Ọ̀ṣun. Bàbá èyí tẹ́ wí yẹn ní sọmọ Ọ̀ṣun ojúlówó ọmọ Ìlọrin pọ́nbélé ni mí nílé àrí àgbè ní Táíwò sàlẹ̀ ibẹ̀ nílé baba tó bí mi lọ́mọ. Àwọn bàbá mi lọ́mọ arógun mọ́sà nílé olóróró níta àmọ́dù ibẹ̀ nílé ìyá tó bí mi lọ́mọ. So àtọ̀tún àtòsì mi àtọlẹ̀dọ́lẹ̀ báyìí ń tàdán. Nílé ìyá mi jáwéjáwé ni wọ́n, nílé bàbá mi jáwé wàgbò ni wọ́n. So mi ò fẹ́ fún ọ̀rọ̀ yìí. Ó tiẹ̀ jẹ́ pé ìgbà kan gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wọn náà nìyẹn o. Ó jẹ́ pé ìgbà kan nínú ìrìn àjò ìgbà kan nínú àwọn ẹ̀sìn àlá àtàgbédé táwọn bàbá wọn kọ̀ọ̀kan nù àwọn bàbá elégún bẹ́ẹ̀ nù àwọn bàbá mi. So ti yé àwọn tó di eégún mọ́ àwọn tó di kíní àmọ́ ń gbẹ̀sìn àlá dé. So àwa náà la gbọ́njú síbi ẹmọ lọlé kéwú ẹmọ ṣe kí náà ń pè kó tó di pé àwa ń dàgbà òye kíní yìí wá yé wa sí títí wa la fi kalẹ̀ lẹ̀ yìí ẹlẹ́lẹ́lẹ́ là ń dìmú yìí. Wọ́n wá ṣàlàyé fún wa pé èmi tẹ́ ń wò yìí ó àásà ní Àfọ́n ìlókò Olúwa
ìgbà mo wà kékeré tí mi ò ju bí ọmọ ọdún 4 lọ wọ́n máa gbé mi lọ sódò tán máa lọ bọ oníbú adé fún mi láti kékeré mi títí tí mo dẹ̀ fi dàgbà tó fi di pé mo dabilé kọ wọ́n máa lọ bọ odò fún mi ní ìyá bàbá mi mo ní so iṣẹ́ tí mò ń ṣe yìí ìfẹ́ fún rẹ̀ èmi ò sọ ọmọ Ọ̀ṣun o èmi ò ní kúrò nílẹ̀ yìí fún yín o so ti yé wọ́n wá lọ́dà tẹ́mi bá lé mi ò ní gbọ́ mo jálágídí kò sí ìyọnu àwọn ń padà bọ̀ wá ìkànnú àwọn ọmọ mi bá fèsì pé ṣáwọn pààyàn ni àwọn ò pààyàn àwọn òṣìṣẹ́ nǹkan tí ò dáa bàbá yẹn bá ní kí wọ́n wọlé tì ní kán máa nà ní táwọn ọmọ táwọn ọmọ wọ́n ṣe ṣe pọ̀ tó wọ́n ni wọ́n bá gun stem bòdò ni wọ́n fẹ́ wọ̀ mo wá fọwọ́ gbá àwọn ọmọ yẹn mo tì wọ́n wọ inú ilé mo tilẹ̀kùn so bí mo ṣe tilẹ̀kùn máa wọn mọ̀ wọ́n ṣáà lérí wọ́n lérí ni wọ́n ṣe lọ wọ́n láwọn padà bọ̀ táwọn bá padà wá bá mi tójú mi bá rí mo máa fara mọ́ ẹ ṣe olóòtú àdúgbò yìí náà níbi tí mo wà tẹ́lẹ̀ ní òkè bí kílàǹkó ẹ bá ti yà wọlé níbi kílàǹkó ẹ bá ti kó níbi ilé epo àkọ́kọ́ ilé epo ẹ̀kejì tẹ́ ti yà wọlé níbi sáìdì bí èrò ọmọ secondary school yẹn ibẹ̀ nílé tọkọ tó fẹ́ mi tó ralẹ̀ sí ibẹ̀ náà sì ni mo ti bí gbogbo àwọn ọmọ mi kódà ti rá àwọn ọmọ tó ti ń lọ bí 50 years nínú àwọn ọmọ tí mo ní mo bí so ti yé so ibẹ̀ náà ni mo gbé ibẹ̀ mo ti ṣe kékeré àjágùsì mọ́ra àwọn báyà àdúgbò yìí náà ni mo ti ṣe kékeré so òdú ni mí kò sẹ́ni tí ó lóhun òun àmì òdú ni mí mi ìsáìmọ̀ fọlọ́kọ ẹnì kankan níbí báyìí ibi náà mo ti ṣe kékeré ilé ọdún tí ń dẹ̀ máa ṣe lọ́dọọdún 9 years anniversary ni mo ṣe lọ yìí lọ́n 20 oṣù kẹsàn-án ilé ọkọ mi yẹn ni mo ti máa ń ṣe so ẹnu ìgbà tó di pé Ọlọ́run yọ̀ǹda bíbà yìí fún mi ni mo fi wá ṣe èyí tá a ṣe yìí lọ́n 20 mo fi wá ṣe ní bíbà yìí so àdúgbò yìí náà ni mò ń gbé kódà èmi gan jẹ́ kan lára àwọn mẹ́mbà community àdúgbò Kílàńkó yìí so àwọn bàbá tó dẹ̀ wá ìwé èsì ara àdúgbò yìí ní èsì ara Kílàńkó yìí òkè odò yálù òkè odò dáníàlù Ọlọ́run sóògùn gàkàbí ibẹ̀ náà ti wọ́ wá láti wá bá mi ibẹ̀ náà ti wá ká mi mọ́ so ti yé wọn èsì ara àdúgbò wa yìí. Nígbà tí wọ́n ká yín mọ́ kí wọ́n ní ìgbésẹ̀ tẹ́yìn gbé. ẹ ṣe olóòtú ìgbésẹ̀ tí mo gbé ni pé ńgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n post ẹ̀ àṣé mọ́ ṣe ogun tán ṣe wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kámẹ́rà mi mọ́ ṣe dé mo bá bí wọn kí lẹ́ ń kámẹ́rà mi fún kí ni mo ṣe ẹ̀ ń kámẹ́rà mi wọ́n láwọn làwọn ní fóònù àwọn tó bá dẹ̀ wọ̀n làwọn fi ṣe mo bá ní káwọn ọmọ mi náà kàn máa kámẹ́rà wọn so ìgbà tí yóò di alẹ́ ọjọ́ Monday báwọn èèyàn ṣe ń pè mí náà fáwọn rí mi lórí social media kí ló dé kí mo ṣe wọ́n láwọn aláàfáà táwọn wá bá mi wọ́n ti send mi sórí social media wọ́n ní mò ń sòsà mo bá pe ọba rìṣà mi Jímọ̀ Fáyẹmí mo bá pe kábíyèsí mi mo bá ṣàlàyé fún wọn mo sẹ́ndì àwọn èyí tí èmi náà ṣe lọ́dọ̀ mi wọ́n láwọn gan ti rí lórí social media ó ti káàkiri wọ́n ní tó bá yẹ pé èèyàn náà ni wọ́n tún bẹ̀rẹ̀ ní bísímìláì kájọ bẹ̀rẹ̀ kò sí ìyọnu níbi bẹ̀ bí gbogbo àwọn ọmọ Nàìjíríà ṣe dìde sí mi nù pé ẹ láyàláyè lọ káyàn mọ́ inú ilé rẹ̀ mi ò dé tọ́ yín mi ò lùdé mọ́sálásí yín mi ò disturb yín mi kọjá kọ́ńpáàdì mi ẹ̀dẹ̀ wá bá mi ẹlẹ́mọ̀ lù mí mọ́lé ẹ̀ ń kó kúta ẹ̀ ń kó gbogbo ẹ̀ ń lẹ̀ mí níbí báyìí láì jalè láì jẹjú láì jalè so bàbá yẹn dẹ̀ ní Ìsáná pè so ti Aláàjì Ìsáná pè àti Bùrẹ́mọ́ Èṣù àwọn ni bàbá àwọn méjì yẹn ni wọ́n lídìí wọn wá so ọmọ bàbá tó ń jẹ́ Ìsá yẹn ọmọ rẹ̀ kan jẹ́ Ibrahim Ọbàtálá àwọn náà lídìí ẹ̀ wá torí gbà tí mo sọ wọn ṣe bàbá lágbájá ni lágbájá báyìí ni so bí ní àjùmọ̀ ṣe jẹ́ nìyẹn. Ǹjẹ́ bí tó àwọn agbófinró létí. ẹ ṣe olóòtú lẹ́yìn ìgbà tá a sọ àlàyé tí mo ṣàlàyé fún ọba àrìṣà mi àgbà A division lọ so a lọ rìpọ́tù ló division A division láti wá direct wa lọ sí human rights kódà lónìí wọ́n bọ̀ wá sáfù wọn níwèé ní human rights olóòtú ànímọ̀ nira lágbára lọ tí màá bá jì ká lòdì àti ìgbà tí ó ti di pé èmi ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí tó ti ń kọjá ọdún 10 sísìn ẹnìyàn kan ò dé stop láti bẹ̀yẹn náà ni mà odò tí mò ń bọ̀ náà ni torí tẹ́lẹ̀ ìyá alútẹ̀ wọn yìí ó máa gbé yẹn lọ bí ẹ ṣe rí tí ẹ bá kẹsẹ̀ bọ́ tẹ́lẹ̀ bí kan ló ru pásítọ̀ lọ bí kan ló ru ọmọ kan lọ ó kọjá so a máa ti bí ọdún bíi 11 tèmi ti bẹ̀rẹ̀ sí ní bọ́ fúnra mi sọ ọdún kẹsàn-án tí mo bẹ̀rẹ̀ anniversary ṣíṣe láti bí ọdún 11 tí mo ti bẹ̀rẹ̀ sí ní bọ́ tí mo ti dọ́dọ̀ rẹ̀ pé yálù èmi ò mọ̀ bọ́ àmọ́ níwọ̀n bá àgbà tí èmi Ọ̀sunfunmilayọ ọmọ àjílé tí ìmá ti ń bọ̀ ẹ́ mọ́gbẹ̀yàn lọ́mọ òkú sí tó fẹ́ ìyìn ní fún ẹlẹ́yàn ìyìn ní fún ẹ lọ́mọ mi ìdẹ̀ ní fún ẹ lọ́mọ lọ́mọ mi ìdẹ̀ ní fi ẹ̀mí mi ní fi bọ́ ẹ̀wọ̀ àmọ́ nínú ẹdìẹ ìgbín obì ewúrẹ́ àwọn nǹkan báyẹn ìmọ̀ fi bọ́ ẹ àtìgbà náà gbogbo ìrìn àjò yẹn kò dé ṣẹlẹ̀ mọ́ gbogbo nǹkan yẹn ò ṣẹlẹ̀ mọ́
so gbogbo ẹ̀dẹ̀ ń lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ kò dẹ̀ sí nǹkan téèyàn lọ bí tó tọrọ tí ò sí fún so ìmọ̀ràn tí tèmi ń rí fún àwọn oníṣẹ̀ṣe ẹlẹgbẹ́ mi ni pé kí kálukú wa gbogbo àwa ọmọ jáwéjáwé àwa ọmọ wàgbòwàgbò àwa ọmọ káàárọ̀ òjíire ká jẹ́ ká dúró déédéé lórí òpó tá a bá dì mú ká sì jẹ́ ká dúró dáadáa pẹ̀lú ọkàn akin ká sì mọ́ dúró nídúró òjò ká dúró pẹ̀lú confidence bí àṣà olóyìnbó ká dúró dáadáa kó mọ́ sí bẹ̀rù níta bá dẹ̀ ń ṣe ká dẹ̀ mọ́ ṣe pẹ̀lú òtítọ́ ọ̀nù torí òótọ́ tí mo gbàgbọ́ fún ni ló fún mi ní oore ọ̀fẹ́ tí mo fi lè ṣe ogun nǹkan tí mo ṣe pẹ̀lú àwọn tó wá torí bó bá jẹ́ lómi ìbọn ṣe dé èyí ó mọ̀ gbọ̀n máa mọ̀ sáká máa mọ̀ kúnlẹ̀ máa mọ̀ bẹ̀ wọ́n mo dẹ̀ sọ fún wọn níjọ́ yẹn pé ẹrú wọn ò bá mi o kódà kí wọ́n pọ̀ jù báyẹn lọ káwọn lé 100 wọn láyè wọn ò bá mi torí mi lákì kàkà kọ́lọ́rọ̀ ò gbọ́ kọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni baba ńlá kú ọlọ́rọ̀ ó sì àjílẹ̀ òdi àfọ̀rọ̀ jámọ́ láyà bí èpè èmi ni wọ́n ń pè bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ìyá kékaka èmi tí mò ń jẹ́ bẹ́ẹ̀ rè só ti yé kí kálukú dúró lórí òótọ́ ọnú ká sì máa ṣe dáadáa ká sì jẹ́ kí rẹ̀ pọ̀ kó wà láàrin wa ká má bára wa jà ká má bára wa sọ ọlọ́run ní dà wá rú ẹ̀sìn yí ẹ̀sìn bàbá wa ni kí wọ́n jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ gbé e lárugẹ kó lè bá àtùbà kó lè bá àtúnṣe fún gbogbo wa ọlọ́run ọba mi yóò jẹ́ kó rọ̀ wá lọ́rùn so àwọn ẹlẹ́sìn kejì tẹ̀sí ń wí èmi ò ní nǹkan kan tẹ́mi fẹ́ sọ fún wọn so lẹ́yìn pé tọ̀ kí wọ́n sì bomi sùúrù mu torí eléyìí làkọ́kọ́ nílùú Ìlọrin Àfọ̀njá eléyìí làkọ́kọ́ o ẹ̀sìn ìbílẹ̀ yìí lẹ̀sìn ti wa so ti àwọn náà gbé yẹn dé tí gbogbo wa tá a tẹ́wọ́ tá a gbà á so amẹ́ni ojú rẹ̀ bá ti ń là yóò rí pé ibi tó ń wà yìí kì í sojú ọ̀nà ibi tó jọ́ náà títí bàbá tòun rèé so ọlọ́run ní bá dáadáa wa jẹ́ ànímọ̀ nira lágbára ọlọ́run yóò rọrùn lágbàdì lédùn ọ̀nà ẹ ṣe orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ èmi nìyá àfin àjílẹ̀ òdì afọ̀rọ̀jámọ́ láyà bí èpè akẹ́kàkà tìlú Ìlọrin ààrẹ olómi tútù odò gbogbo làgbo nílùú Kwara State tí ó gba ìmọ̀ sí èyí táyé ṣe àgbáyé olómi tútù àjíkí worldwide yóò tún yóò bá fún wa ẹ ṣe olóòtú.